Ìjẹ̀bú. Alájọ ṣùgbọ́n lọ́wọ́. Owó bàbá ìbejì rẹ̀. Wọlé ní àfáàní. Alájọ ṣùgbọ́n bàbá ìbejì bí ọkọ̀ pálí ìsòkè. Bàbá ní mọ́ṣáláṣí ńlá. Ọlọ́wọ́. Bàbá oníléèwé lálálálálá tí wàá tó ní yunifásitì láìpẹ́. Alájọ òṣèré ìrọ̀lọ́. Bọ́dá ti ń bá àmì náà. Ọkọ̀ wáyé ìgbésẹ̀ mi. Àwọn ajígbọ́sọ̀ ọlọ́mọba tọ́ọ̀dé ọmọ méjì tọ́ọ̀dé lọ́wọ́ àti sọlọ́wọ́ ọ̀pá ni. Ó yà mọ́ báwọn afáàfin ọ̀dọ́gbọ́lá.
ọmọ bọ́ọ̀lù ìwé ti ṣọṣẹ́. Aládùúrà ṣubú lọ́wọ́. Ẹ̀gbọ́n tó bí wọ́n lè wọ́n fún un. Thank you.
kú kalẹ̀ bẹ́ẹ̀ ò péré. Ẹ ṣe tọ́jú àṣàkẹ́ àṣìṣe èèyàn bàbá àṣàkẹ́. Ọmọ bàbá ẹlẹ́jà nígbò kí n ṣe. Ọmọ bàbá ẹlẹ́rọ ní kọ́mí ọ̀rọ̀ léwu. Inshallah 2027 bẹ́ẹ̀ ló parí. Tàgbà tí a dá lórí ọ̀pá mi, àbí làbí lórí ọ̀pá mi. Ọlọ́run ẹbí láwọn ọ̀tá mi. Bó ṣe jáde yé àbí làbí sọ́sẹ́ ní ẹ̀kọ́ lọ́dọ̀ọ́lẹ́ náà. ọkọ.
Ayọ̀
sọ̀gbọ̀n abọ́dẹ. Iṣẹ́ kékeré òṣèlú lọ́lọ́lọ́lọ́. Bóyá a túbọ̀ máa dùn fún ẹ, a túbọ̀ máa dùn fún ẹ.